Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa Gbogbo ọmọ Yorùbá ọdọọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé. Ǹjẹ́ ẹ ti gbọ́ lọ́wọ́ yìí gbogbo ọmọ ìlú ẹ jẹ́ ká máa gbáradì. Ẹ bí gbogbo ẹ ṣe ń lọ yìí gbogbo náà là ń rí gbogbo awuyewuye tó ń lọ ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn ìjọba gbogbo náà là ń rí pé ìjọba ti bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ya wọlé gbogbo wọ́n ti sá dànù. Wọ́n ti sá dànù dó àwọn kankan yìí wà nínú igbó yẹn ṣùgbọ́n lọ́wọ́ yìí àwọn arábí yìí wọ́n ní àwọn ò ní gbà àwọn agbésùmọ̀mí wọ́n tún padà sí ìpínlẹ̀ Zamfara bá ṣe ń sọ̀rọ̀ yìí in fact wọ́n ń kó báìkì wọlé wọ́n ń jí àwọn èèyàn gbé lọ́tún lósì yamayama báyìí bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kí ló dé gbogbo àwọn ọmọ ìlú ti pariwo síta o. Gbogbo àwọn ọmọ ìlú ti sunkún síta pé kí ni ẹ̀ṣẹ̀ àwọn kí la ṣe fún àwọn ará bíi ṣebí ẹ̀yin náà rí bó ṣe ń lọ. Gbogbo àwọn ọmọ ìlú sìn wọ́n pariwo pé pé wọ́n ń jí àwọn gbé lọ́tún wọ́n ń jí wọn gbé lósì pé kò tiẹ̀ sí anybody tó dá sí bó ṣe ń lọ. Ìwọ àwọn kan lè máa rò pé àṣebí wọ́n ti padà sí north. Ṣé ẹ ń gbọ́ àṣírí tó wà nílẹ̀ sìn ni wípé the way táwọn ará bíi tí wọ́n ṣe ń operate kò yé yín the way tí wọ́n fi ń operate ní north the same pattern yẹn ni wọ́n fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá o. Kí oníkálukú lè máa gbáradì ni a ṣe ń sọ gbogbo àwọn àṣírí yìí jáde báyìí. Nǹkan tó ń ṣe ní ìpínlẹ̀ north nǹkan tí wọ́n fẹ́ gbé wá sílẹ̀ Yorùbá nìyẹn o. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ààrẹ orílẹ̀-èdè wọ́n tètè rán àwọn sójà nígbà tó ti fẹ́ di wípé àwọn ará bíi wọ́n wò pé kò sí anybody tó fẹ́ dá sí ọ̀rọ̀ yín. Nǹkan tó ń ṣe ní nọ́ọ̀tì nìyẹn tó ti gbọ́dọ̀ pé lólúwa gẹ́gẹ́ bí ìròyìn tó ń lọ ṣe ti ọ̀kadà wọn lẹ́ ń rí ọ̀kadà ni wọ́n ń gbé wọlé wọ́n pọ̀ bíi wọ́n ní àwọn ọ̀kadà tó ń lò sí wọ́n lọ bíi 100 àwọn èèyàn bíi méjì máa wà lórí ọ̀kadà ìgbà míì mẹ́ta gbogbo máa jẹ́ mẹ́ta pẹ̀lú ẹni tó ń wa ọ̀kadà pẹ̀lú ìbọn gbogbo ẹ̀ ló ń gbé dání. Eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ yìí wọ́n ya wọ ìpínlẹ̀ Zamfara ní agbègbè ibi táwọn èèyàn wà bí gbogbo àwọn àdúgbò yẹn bíi títí àwọn àdúgbò Kwara yẹn náà ni o wọ́n ya wọlé báyìí nílé ìṣẹ̀lẹ̀ lánàá yẹn ni o bọ́n ṣe ya wọlé báyìí wọ́n kó àwọn èèyàn bíi 30 pẹ̀lú bí ìròyìn náà ṣe ń dé bá wa àwọn èèyàn 30 ni wọ́n kó lọ wọ́n dẹ̀ pa àwọn èèyàn rẹ́kẹrẹ́kẹ́ wọ́n ní bọ́n ṣe ṣe gbogbo ẹ̀ lọ tó ṣe ṣe bọ̀ kò sí àwọn ẹlẹ́ṣọ́ ààbò kankan tó jáde sí wọn. Ǹjẹ́ ti gbọ́ àwọn ará bí yìí iṣẹ́ tó ń ṣe é sè ni pé wọ́n kọ́kọ́ lọ ń bá àwọn sójà ní káàmpù wọn wọ́n kọ́kọ́ bá àwọn sójà wọ́n máa pa àwọn sójà rẹ́kẹrẹ́kẹ́ nǹkan tó ń tà ti ṣe é sè ni pé àwọn tí ẹ gbójúlé àwọn tẹ́ ẹ gbójúlé pókè àwọn tó fẹ́ gbà yín rèé kò sí wàhálà ká kọ́kọ́ dì pẹ̀lú àwọn yẹn náà níbo là ń lọ kí ló ń ṣẹlẹ̀ báyìí ìwọ tó bá parọ́ lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ máa sọ pé ṣèbí nọ́ọ̀tì ló ti ń ṣẹlẹ̀ irọ́ ni o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nọ́ọ̀tì ń sìn ni wọ́n fẹ́ gbé wá sí south west òun ló ń gbé wá sí gbogbo south nǹkan tó ń ṣẹlẹ̀ nọ́ọ̀tì ló fẹ́ máa dánwò àwọn wo ló ń ṣiṣẹ́ láàbì ibẹ̀ ni ìbéèrè wa báyìí ìjẹ́ ti béèrè pé àwọn wo ni wọ́n ń ṣiṣẹ́ burúkú yìí níbo ni wọ́n ti wá ṣé ọmọ ìlú ni wọ́n láìpẹ́ láàrin helicopter tó já àwọn èrò at the end of the day tó wọ́n dúró de ọ̀gá wọn nínú igbó àwọn helicopter yẹn bó ṣe láǹdì báyìí gbogbo àwọn agbésùmọ̀mí wọ́n pọ̀ nínú igbó yẹn wọ́n fẹ́ lọ kí ọ̀gá wọn àwọn tí wọ́n fún wọn ní iṣẹ́ ṣe tó ń gbébọn lé wọn lọ́wọ́ adẹ̀ ń wo fídíò ẹ̀ lọ títí ká tó wí ká tó fọ̀ ẹni tí ó jáde nínú fídíò yẹn òyìnbó ni o ó yà yín lẹ́nu àwọn òyìnbó àwọn ni wọ́n jáde nínú helicopter yẹn tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń dúró dè síbẹ̀ náà rí bó ṣe ń lọ àfikún náà ṣàánú wa kí ni àwọn arábí yìí fẹ́ ó lè fi hàn wípé wọ́n ní àwọn tí wọ́n sponsor wọn pẹ̀lú àwọn ìròyìn kan tá ti ń gbọ́ allegedly wọ́n ní pé pé bí wọ́n ṣe yọ Jonathan wọ́n ṣe fẹ́ yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí pé wọ́n wá gbogbo ọ̀nà táwọn máa fi da gbogbo ẹ̀rú gbàtàwà dẹ̀ ń pariwo ààrẹ Tinubu ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ lè ṣe o níwọ̀n tẹ́ fi wà ń bẹ̀ opportunity rẹ o ọmọ Yorùbá ló wà ń bẹ̀ yìí ìyá yìí ń jẹ́ ọmọ Yorùbá o
tí Ọlọ́run má jẹ́ káwọn arábì tún lọ wọlé padà. Ọlọ́run má jẹ́ kí àwọn arábì kí wọ́n wọlé padà kó má lọ di gbèsè, nítorí pé bí ó ṣe ń lọ yìí alápẹ́ ọmọ Yorùbá ló wà níbẹ̀ ni ó dà pé wọ́n ń tijú díẹ̀díẹ̀. Àní ni pé wọ́n ń tijú díẹ̀díẹ̀. Àbẹ́yìn ò rí gbogbo bó ṣe ń lọ ni. Gbogbo àwọn ọmọ ìlú ń sìn wọ́n pariwo pé kí ló dé, kí la ṣe fáwọn arábì yìí. Àwọn ọmọ ìlú ń pariwo pé kí ni ẹ̀ṣẹ̀ wa. Gbogbo àwọn tí wọ́n ń jí gbé yẹn àwọn èèyàn ẹlẹ́ran ara bíi tèmi àti tiẹ̀ ni o. Àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n kàn ń báṣẹ́ wọn lọ ni o. Tọ́kàn sọ pé kí o káwa náà tiẹ̀ ká máa jáde ká máa ṣiṣẹ́ wa ká máa jẹun. Wọn ò fa wàhálà, wọn ò jẹ gbèsè sí ìjọba lọ́rùn, wọn ò fún wọn níná, wọn ò complain. Fún wọn níná wọn ò complain, kò sówó lu wọn wọn ò complain. At least iṣẹ́ oko wọn wọ́n ní káwọn ṣáà máa manage, káwọn máa dáṣẹ́ oko wọn díẹ̀díẹ̀. Òun ni gbogbo eléyìí ń ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ ń pariwo ìjọba ẹ ṣàánú wa tí ìjọba wà. Ẹ má gbàgbé pé àwọn ọmọ Yorùbá wọ́n wà ní Zamfara, àwọn ọmọ Yíbò wọ́n wà ń bẹ̀. Kò sí oríṣiríṣi ẹ̀yà tí ò sí nílùú yẹn. Bí àwọn èèyàn ṣe wà káàkiri bó ṣe ń wà káàkiri ìlú rèé. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ wọ́n ní kò sí anybody tó jáde sí wọn. Ìjọba ò jáde. At the end of the day kò sí anybody tó ń sọ ọ̀rọ̀ ìròyìn yìí bó ṣe ń lọ. Kò sí anybody tó fẹ́ jáde tó tú àṣírí ẹ̀. Ṣùgbọ́n àwa máa gbé jáde bó ṣe ń wọlé bá ṣe ń rí. Tẹ́ bá gbọ́ TikTok ń sìn ó ní èèyàn kan tó jẹ́ pé òun ló máa ń sábà ń sọ ọ̀rọ̀ yìí. Kò sígbà tá a máa débẹ̀ tí à ní rí àwọn àṣírí yẹn. Ìlú náà tí ni bọ̀bọ́ yẹn ń gbé. Bó ṣe ń sọ la ṣe ń gbé jáde. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni o. Gbá la fẹ́ ṣe gbogbo eléyìí dà tí wọ́n dẹ̀ wọlé tán dẹ̀ jí àwọn èèyàn gbé. Kò sí any media kankan tó sọ jáde. Kò sí media kankan tó sọ jáde. Kí ló wá dé? Àwọn wo ló ń rú àwọn arábì lágbára? Ẹ má gbàgbé láìpẹ́ lára àwọn òyìnbó tí wọ́n jáde nínú helicopter tí gbogbo àwọn agbésùmọ̀mí tí wọ́n yin òyìnbó yẹn. Wọ́n fún wọn ní ọ̀dà, wọ́n fún wọn níbi tán máa lọ, wọ́n fún wọn ní nǹkan tán máa ṣe. Àwọn gbogbo ń pariwo pé wọ́n rí àwọn ìbọn àwọn Russia lọ́wọ́ wọn. Ṣé kò ti fi hàn ń sìn pé àwọn òyìnbó gan pẹ̀lú àwọn tí wọ́n kó bọn fún wọn? Eléyìí ó ti wá kọjá pé bóyá àwọn ìjọba gan wọ́n mọ̀ pa ẹ̀. A mọ̀ because bí gbogbo ẹ ṣe ń lọ ẹsẹ̀ at least eyín olè kan lè wọnú ìlú ẹ̀ kọ́kàn máa ṣe bó ṣe wù wọ́n. Kí ẹ̀dẹ̀ dákẹ́ kẹ́ má sọ̀rọ̀. Àbí kí lẹ feel ẹ̀yin èèyàn? Ṣé ìjọba máa nípa àwọn ọmọ gbogbo àwọn nǹkan tó ń lọ yìí lọ́wọ́ yìí ni? Tó fi jẹ́ wípé tẹ bá tún wá mú wọn gan ẹ máa settle pẹ̀lú wọn. Ẹ máa create peace deal pẹ̀lú wọn. Ọmọ Yorùbá Oòduà nation ní ọ̀nà àbáyọ o. Bẹ́ẹ̀ ni ẹ̀kan pẹ̀lú ìkólúkálùkù máa lọ ń lo ẹ̀. Kólúkálùkù wa máa lọ ń lo ẹ̀ because in fact the way tí gbogbo ẹ̀ fi ń lọ sókè now wọ́n ti fi ìpínlẹ̀ Kwara lẹ̀ díẹ̀ lọ́la wípé òkè wọ́n rí pé ó dà pé àwọn sójà ti wọlé. Ìyẹn wá ní pé wọ́n ti lọ tán o. Bẹ́ẹ̀ ni ìyẹn ò ní pé wọ́n ti lọ tán. Àfi kí Elédùmarè kó máa gbà wá ní Oòduà nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Oòduà nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni àníri jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ̀ o ọ̀bẹ níbẹ̀ ṣú àtẹ́lẹsẹ̀ abẹ̀nà wò. Ẹni tó bá lámábọ̀là ní dé bá kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.